Àgbà oyè ilẹ̀ Ìbàdàn bàbá ẹ̀dí oyè wọlé fọkọ̀ ìkẹrin Olúbàdàn. ọmọ òjò ní bàbá wọn tí wọ́n ń wọlé lọ yìí ẹ ṣeun. adọ́níyàwó oyè wọlé ẹgbẹ́ wọn sọ ní ìran ẹ̀kọ́ wa rí ó sọ ní ìran bàbá mi ẹni èèyàn ọmọ oyè wọlé rámọ́tàyé lẹ́yìn ní funfun. Inú ọ̀nà rẹ̀ wù yí o. Ọmọ ẹsẹ̀lẹ̀. Sẹ́nitọ̀ Rashidi Adéwọ̀lú Ọládọjà àwọn ni wọ́n dé yìí sí gbọ̀ngàn ti Màpó ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti ń fi ọba Olúbàdàn Owólabí Akínóyè Ọlákùlẹ́yìn wọ́n jẹ ọba. Àti rí ọ̀tún Olúbàdàn bàbá wa àgbà oyè Sẹ́nitọ̀ Rashidi Adéwọ̀lú Ọládọjà òun kókò báyìí ní kí Olúbàdàn gangan kí wọ́n wọlé síbi tí a wà yìí bẹ́ẹ̀ ni. Yes,
sẹ́yìn.